sallallahu alayhi wa sallam. Torí mi ní fẹ́ kí anything kó affect ọmọ bàbá mi. Ìyẹn bàbá wa Ọ̀tẹ́. Kí wọ́n wá lọlé àbí àwọn tí wọ́n ń wò wá lórí social media kan wá ní ṣé wá sí àfa Ọ̀tẹ́ náà ni àwọn èèyàn ò lè gbọ́ lọ́n tóbi dáadáa báyìí. Tó bá dago 5 rọ̀lẹ́ àbágo 6 tábà ní kẹ́ yòówù ànábì ẹ̀ nílé ìwé nǹkan kan náà ẹ̀ yòówù ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. Kíkí ànábì yẹn ni mo fi kí bàbá wa ọba Ìlọrin. Ṣéhù. Tóbi tá a bá pè lórí àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní a kì í fi bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ tá a bá ti kì í ọba tó dá yín ló kì í ẹrú Ọlọ́run tẹ gbà fún jù láyé lójúṣẹ́ ńlá Muhammad. sallallahu alayhi wa sallam. ọlá ànábì la fi ń kì í wọ́n á fi ibi tẹ́ ti jáde wá nínú ilé ńlá yẹn kì í pẹ́pẹ́pẹ́ yẹn ṣe nílé ayé ń bí. ọlá Al-Qur'ani Karim ọlá ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo fi àlùbáríkà yín mo fi kí bàbá wa Khalifa Solaty. Ṣéhù. bàbá wa Imam Solaty bìmánà nígbà míì náà ó tún mú mánà kan ṣoṣo náà wá àwọn bàbá náà ní méjèèjì bìmánà wá àhẹ̀dẹ̀ wallahi gbogbo ẹ̀ sà Ọlọ́run jẹ́ mi yóò gùn fún mi ọlá nàbọ̀ Muhammad. kékeré ni mo wà mo ń tẹ̀lé àwọn ọmọ kéwú bàbá mi Najmuddin Al-Kubra lórúkọ yín ti máa ń ríǹgì bẹ́ẹ̀dì nídìílé wa torí pé ayé ló dáyé èsì máa ń sọ fún bàbá Ọ̀tẹ́ ayé ló dáyé èsì tí bó rán wọ gbogbo ẹ̀ àwọn tàná yẹn gbà fúnra wọn tán yanyan ni wọn èsì rí láìfi ara wọn Ọlọ́run o kó ìmọ́lẹ̀ tàwọn bàbá méjèèjì tà kọ́kọ́ wá kó ran àwa ọmọ náà kí gbogbo ọmọ dá lọ. àmín. ẹ jọ̀ọ́ bá mi ṣàmì dáadáa láàrin. àmín. la hawla wala quwwata illa billahi al-azim. ní ṣókí kò pọ̀ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹrú Ọlọ́run bàbá wa Ọ̀tẹ́ yìí tó jẹ́ ìdùnnú al-alamin ìdùnnú ayérayé ni kò sọmọdé tó bá ṣe ti dáa tí inú ọmọdé ọ̀hún ò ní dùn kò dẹ̀ sí àgbàlagbà tó bá ṣe tí ò tún ní fẹ́ láti máa bá a ṣe nínú àwọn àfáà nínú ayé tí èmi kọ́ ni màmá ṣẹ̀ṣẹ̀ máa fà sára ẹ̀ fún yín gbogbo aláfojúrí afetí gbọ́ tí wọ́n bá kéde iṣẹ́ Ọlọ́run rú ìtọ́tẹ̀ máa ń ké káàkiri ayé yẹn at the end of the day àwa tá a dá sí fún wọn inú máa ń bí wa nínú wa èkì í dùn sí wọn ṣùgbọ́n ẹ wo Ọ̀tẹ́ ẹ wo oríire tó kó bá wa gbogbo aláfẹ́ we want to be part of him látara dáadáa tí Mọ̀lánà Sheikh Isa Abubakar ń ṣe tàdé rí mi ìmọ̀jọ́ tẹnu gbé mi bàbá mo láti máa sọ fún Ọ̀tẹ́ pé Ọ̀tẹ́ ti lọ́rin ló ṣe o ẹ sì ń bọ̀ wá lọ́yọ̀ state o àfọ Ọ̀tẹ́ ẹ ń bọ̀ lógùn state o àfọ Ọ̀tẹ́ pápá ń bá rí ibẹ̀ ní ti Lagos state gangan Ọ̀tẹ́ ẹ sì ń bọ̀ o ìtẹ́ ẹ gbé kalẹ̀ ń bẹ̀ mọ́ṣáláṣí àti ilé kéwù yẹn ẹ ń bọ̀ á fún wa lọ́yọ̀ọ́ ẹ ń bọ̀ á fún wa lógùn ẹ ń bọ̀ á fún wa ní Lagos state. àmín. láìpẹ́ yìí ni bàbá Ọ̀tẹ́ wá pè mí Alhaji Ahmad gbogbo ń tán kúkú mọ́ ń wí wóróworó ẹ̀hún náà Ọlọ́run ti ń bá mi gbọ́ díẹ̀díẹ̀ pé kọ́lẹ́ẹ̀jì tuntun wá délẹ̀ báyìí. Allahu akbar. èmi ò wá dá wa kà àwọn tọ́lọ́run fi iṣẹ́ rán wọn padà jíṣẹ́ yẹn àmọ́ máa pe afá Ọ̀tẹ́ síbí wákàtí mo fẹ́ dá fún Ọ̀tẹ́ ni wípé Ọlọ́run bá mi yẹ ẹ́. àmín o. wákà yẹn mánà tí ó padà mú wá nìyẹn mo fẹ́ fi appreciate Ọ̀tẹ́ pé kò sinmi kò dúró bá a ṣe parí ìkan tán lọ́dún tó kọjá tá a ṣe tí gbogbo ayé rí i pé èmi tí mo fọ́tẹ̀ 1,000 mo fọ́tẹ̀ ní 5,000 mo fọ́tẹ̀ ní 1 million naira ibi Ọ̀tẹ́ náwó mi sójú ọ̀nà rẹ̀ wàláì bó fẹ́ bó kọ̀ ládàá yẹn ń bá ẹ anywhere gbogbo ìgbà táwọn ọmọ bá ń kéwú níbẹ̀ gbogbo ìgbà tá a bá ń kíjúmọ̀ ní tí mo tún rí lára àfa Ọ̀tẹ́ ni wípé gbogbo program Friday Ọ̀tẹ́ ti cancel ẹ̀ nítorí Jímọ̀ lù yẹn gbogbo wọn là ń tẹ̀lé wọn náà adẹ̀rí irú ẹni bá àfi ká tọrọ fún àtútù bẹ̀rẹ̀ mi Ọlọ́run bá yin iye ọkùnrin mọ́jọ òkú mọ́ mi lọ́wọ́ Ọlọ́run bá ń dánmọ́ ọkùnrin yìí sí má jẹ́ kí nǹkan kan ṣe mí ẹ̀ bàbá Ọ̀tẹ́ bọ́ síbí mi ò fi taratara bíi tí ẹ bọ́ síbí gbọ́dọ̀ dáàkà ẹ fún bandiri tàǹgẹ́sẹ̀tì ohun mi ò ṣe dùn yín náà ní fi wí wákà yìí náà ogún ni mo jogún ẹ̀ lọ́dọ̀ èyí tí mo fẹ́ dá ìgangan ni o ọ̀dọ̀ bàbá wa akọ́kànlá wọ́n
bàbá wa ní ọ̀tẹ̀ òjò ni o. ọ̀tẹ̀ ń mì sí bàndírì ọ̀tẹ̀ máa ń mì sí bàndírì bàndírì lélẹ́yìn láti bá mi mì sí. Allah. bàbá wa Sheikh Isa ọ̀tẹ̀ Abubakar mo fi ilé ẹ lọ́wọ́ ọlọ́run ọba mo fẹ́rù ẹ lé ẹ lọ́wọ́ mo fi ó yẹ gẹ́ẹ̀tì mami díẹ̀díẹ̀ mo fi ilé ẹ lọ́wọ́ Allah mo fi ilé ẹ lọ́wọ́ ẹrú ẹ ọ̀tẹ̀ tí mo fi ilé ẹ lọ́wọ́ Sheikh Isa mo fi ilé ẹ lọ́wọ́ má má kú kó má ṣàárẹ̀ mo fi ilé ẹ lọ́wọ́ èyí tó bẹ̀rẹ̀ yìí ó kó láṣeyọrí mo fi ilé ẹ lọ́wọ́ Isa màrí ó àjí ọ̀tẹ̀ tí a fi ilé ẹ lọ́wọ́ mo fi ilé ẹ lọ́wọ́ a fi ilé ẹ lọ́wọ́ Allah mo fi ilé ẹ lọ́wọ́ a fi ilé ẹ lọ́wọ́ Sheikh Musa Solaty a fi ilé ẹ lọ́wọ́ bàbá authentic Solaty a fi ilé ẹ lọ́wọ́ Saiful Qodiriyah mo fi ilé ẹ lọ́wọ́ kó má má kú kó má ṣàárẹ̀ a fi ilé ẹ lọ́wọ́ kó má má kú kó má ṣàárẹ̀ a fi ilé ẹ lọ́wọ́ gbogbo tí ń jẹ́ òre Ọlọ́run ṣe é fún ẹ òun ṣe é fún ẹ gbogbo tí ń jẹ́ dáadáa Ọlọ́run ṣe é fún ẹ Isa oore ilé ayé pẹ̀lú tọ̀run Ọlọ́run ṣe é fún ẹ gbogbo ohun tí ń jẹ́ òre Ọlọ́run ṣe é Sheikh Isa gbogbo ohun tí ń jẹ́ dáadáa Ọlọ́run ṣe é fún ẹ oore ilé ayé pẹ̀lú tọ̀run Ọlọ́run ṣe fún ẹ gbogbo ohun tí ń jẹ́ dáadáa Ọlọ́run ṣe é fún ẹ. Àmín. Gbogbo ohun tí ń jẹ́ rere ayé ń bí k'Olúwa ṣe é fún ẹ. Àmín. Oore ilé ayé pẹ̀lú tọ̀run Ọlọ́run ṣe é fún ẹ. Àmín. Gbogbo ohun tí ń jẹ́ oore Ọlọ́run ṣe é fún ẹ. Ṣé hùwà gbogbo ohun tí ń jẹ́ dáadáa k'Ọlọ́run ṣe é fún ẹ. Àmín. Oore ilé ayé pẹ̀lú tọ̀run Ọlọ́run ṣe fún ẹ. Allah àní gbogbo tó ń dí ẹ lọ́nà dí ẹ lọ́wọ́ ò mú kúrò lọ́nà kó kọjá ó ti mú wàhálà kúrò lọ́rọ̀ ó ti gbé Kùránì lé ẹ ó mà ti gbé Kùránì lé ẹ lọ́wọ́ ó ti gbé Kùránì lé ẹ lọ́wọ́ ó ti gbé Kùránì lé ẹ lọ́wọ́. Ìwà ò ti gbé Kùránì lé ẹ lọ́wọ́. Ó ti gbé Kùránì lé ẹ lọ́wọ́. Ó ti gbé Kùránì lé ẹ lọ́wọ́. Lé ẹ lọ́wọ́. Ó ti gbé Kùránì lé ẹ lọ́wọ́. Ẹ̀yin mídíà ẹ̀sùn sẹ́yìn. Ó ti gbé Kùránì lé ẹ lọ́wọ́. Ẹsẹ̀ tí ó lẹ̀ sọ bí di mítínì. Ó ti gbé Kùránì lé ẹ lọ́wọ́. Kò sí wàhálà. Nínú àwọn mídíà tí àjọ jàmbí tá a mú kan lẹ̀ díọ̀ ní number 1. Òde ní. Number 2 àbí. Ọlá. Adéoyè tọ̀ orí sílé màá kàn sí orí yín báyìí ni. Amòrí yín sílé nù. Sẹ́ẹ̀rì wọn ò dá mi lóhùn dì sí.